Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Àfi kí Ọlọ́run máa ṣọ́ wa. Ṣùgbọ́n lálàkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí tí ẹ ní àníyàn Ọlọ́run á gba àníyàn wa, àdúrà wa á gbà. Gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ọjọ́ ìbí ní èní, mo kí yín. Happy birthday to you, long life and prosperity. 14th of March 2025. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ ancient sword bàbá wa yìí. Wọ́n ní láti ìgbà tí ìyá onífá tí wọ́n ti gbé ancient sword yìí síbi tó yẹ kán gbé sí ni ó ti ń ṣiṣẹ́ wàìwàì tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ṣe ibi ní inú palace ló ń fi ojú wọn ló fi ń gbolẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bí ancient sword bí ó ṣe tú àṣírí ère ọkọ àti aya èyí tí wọ́n gbé tí wọ́n rì tí wọ́n ṣiṣẹ́ sí tí wọ́n rì sínú ààfin bàbá wẹ̀rin ńlá. Ancient sword tú àṣírí, wọ́n rí gbogbo ẹ̀, wọ́n rí wú jáde. Ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ àwọn elders tí wọ́n ń gba àbọ̀dè nínú palace tí wọ́n ní ojú wọn tí wọ́n ní òrìṣà òkè fi ìyà ń jẹ wọ́n wípé ojú wọn ó rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ nítorí wọ́n gbàbọ̀dè fún bàbá wẹ̀rin ńlá. Ẹ̀yin èèyàn lé lẹ́yìn èyí ni ẹbọ tí àǹtí wáyé tó gbé lọ sí odò tó ní òun fẹ́ ṣe ritual tí wọ́n ní gbogbo ẹ̀ tí wọ́n ní ó ń gbóná wípé odò ó tàn sí ẹ̀jẹ̀ tí wọ́n ná méré kúrò níbẹ̀ tí wọ́n dẹ̀ bí bàbá wẹ̀rin ńlá tí bàbá wẹ̀rin ńlá ní sáwọn rán níṣẹ́ ìpè kó lọ síbẹ̀ kó lọ gbé sacrifice. So oríṣiríṣi òní ancient sword ń ṣe ní inú ààfin bàbá wẹ̀rin ńlá. Ancient sword yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kábíyèsí ń lò láti gbìjà ara wọn nítorí pé gbogbo aláǹgbánú ló danú délé àmì ìtinúrun. Bàbá wo ò mọ ẹni tó nífẹ̀ẹ́ wọn dénúdénú àtẹni tí ò nífẹ̀ẹ́ wọn dénúdénú. So èyí ni a gbọ́ tí wọ́n dẹ̀ ní àǹtí wáyé wọ́n lọ ra àgbò méjì láti wá bẹ bàbá wẹ̀rin ńlá nítorí pé àtìgbà tó ti gbé ritual tí wọ́n gbé yìí ṣe ni ẹ̀jẹ̀ ló ń dà lẹ́nu wọn. Wọ́n dẹ̀ ti bẹ bàbá wẹ̀rin ńlá ní kán jẹ́wọ́ wípé àwọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ káwọn ṣe àti ẹ̀gbẹ́ pé wọ́n ra àgbò méjì wá. Lẹ́yìn ìyẹn a tún gbọ́ wípé wọ́n ní pé kí Queen Naomi bá wọn ṣàdúrà sí ritual ṣùgbọ́n wọ́n ní ìyá onífá lòun ò ní dá sí nítorí pé àwọn ti wọ́n àwọn àǹtí wa gbogbo yìí tó. Ẹ dẹ̀ mọ̀ pé ó ti pẹ́ tí ìyá onífá ti ń wọ̀nù wọn ní inú ààfin. Bàbá wẹ̀rin ńlá gan ti pe gbogbo wọn lẹ́yọ̀kọ̀ tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ fún wọn pé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ àti Tadéníkáwò kí wọ́n má dá sí ọ̀rọ̀ Queen Naomi mọ́ yípe kí wọ́n yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ Queen Naomi kí wọ́n yọ̀ǹda èyí pé nítorí nǹkan tí ojú wọn bá rí kàn fi ara mọ́. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo yìí wọ́n ní wọn ò gbọ́. Wọ́n ní ṣe ni wọ́n ń ṣe nǹkan tí ọkàn wọn fẹ́ kàn ṣe. Bàbá wẹ̀rin ńlá dẹ̀ ti fi ọ̀rọ̀ múlẹ̀ wọ́n ní nǹkan tí ojú wọn bá rí kàn fi ara mọ́. Recently la gbọ́ wípé gbogbo ètùtù tí àǹtí wa gbé wọ́n ní àwọn alálẹ̀ wọn ò gbà wọ́n ní wọn ò gba ètùtù yẹn wọ́n ní ṣe ni àwọn òrìṣà òkè wọn ò gba ètùtù àǹtí wa wọ́n ní èyí ni àwọn màmá wọn àti àwọn fámìlì wọn tí wọ́n fi wá sí inú ààfin tó ń bẹ bàbá wẹ̀rin ńlá pé kí bàbá wẹ̀rin ńlá kí wọ́n dáríjì àǹtí wáyé kí wọ́n jọ̀kan bá wọn ṣe àdúrà lórí ọ̀rọ̀ wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin aráalé. Bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n gba school Tadéníkáwò lọ wọ́n ní wọ́n lọ ra àwọn nǹkan fún un bóyá ibi tán ti jáde bóyá ibẹ̀ ni wọ́n ti sọ fún wọn pé kí wọ́n ṣe èyí nítorí pé Queen Naomi reject láti bá wọn ṣe àdúrà bóyá nítorí ẹ̀ ni wọ́n fi lọ sí school Tadéníkáwò ṣùgbọ́n wọ́n ní ẹni tó jẹ́ principal school yẹn wọ́n ní kò jẹ́ kí wọ́n rí Tadéníkáwò wọ́n nítorí protocol school yìí wọ́n ló tight gan
wọ́n ní ìgbà tí arábìnrin yìí ní òun máa pe bàbá wẹ̀rin ńlá àti Queen Naomi kó tó dé pé wọ́n rí Tádéníkáwò, wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí bínú nìyẹn wípé kí ni principal yìí mean, wípé ṣé àwọn fẹ́ harm Tádéníkáwò ni. Wọ́n ní principal yìí ní rárá o, kì í ṣe ọ̀rọ̀ pé àǹtí wa fẹ́ harm Tádéníkáwò, wípé ọ̀rọ̀ protocol school òun lòun follow. Wọ́n ló bá ní kó má wọrí, òun ò ní nǹkan kan ṣe, òun ò lè ṣe bí fún Tádéníkáwò. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí àǹtí wa kó wá, wọ́n ní kó mú kó ṣì gbogbo ẹ̀. Wọ́n ní bá àǹtí wa ṣàṣe bínú lọ nìyẹn, àtúgbọ́ yẹn náà. So gbogbo àwọn ìwà yìí ni bàbá wẹ̀rin ńlá fi pé gbogbo àwọn obìnrin tẹ́lẹ̀ tí wọ́n ń wọ̀nù wọn wípé kí wọ́n so ewé agbéjẹ́mọ́wọ́. Queen Naomi ò ń ṣe ń tẹ̀lé kọjú ìjà sí. Ẹ wo àǹtí wáyé, ẹ wo gbogbo orin òwe gbogbo ètò nǹkan nínú ààfin. Ṣùgbọ́n wọ́n náà ti apologize o, wọ́n náà ti bẹ̀bẹ̀ o, tí wọ́n bá tún gbégbèsè míì. Wọ́n ní torí agbọ́ náà ni pé wọ́n ní àwọn ò lè bá Queen Naomi jà, àwọn máa sówé agbéjẹ́mọ́wọ́. Àwọn ò fẹ́ jẹ́ kéèyàn kankan lo àwọn against Queen Naomi mọ́. A gbọ́ pé àǹtí wáyé sọ bẹ́ẹ̀ allegedly. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín allegedly ni o, ìbá bàbá wẹ̀rin ńlá gbé inú ààfin. Ẹ̀yin èèyàn lé, bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ìyá onífá ní òun ò ní ṣe nǹkan kan sí ọ̀rọ̀ àǹtí wáyé nítorí pé àwọn tí ń wọ̀ ọ̀nà wọn tipẹ́tipẹ́ wípé kí wọ́n jáwọ́ nínú ibi. Ṣùgbọ́n wọ́n ní ancient sword bàbá wẹ̀rin ńlá wọn ló ń ṣiṣẹ́ látìgbà tí wọ́n ti gbé síbi tó yẹ kán gbé sí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ẹni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ á rí wòtòwòtò nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ló ń ṣẹlẹ̀. Bí mo ṣe máa ń sọ allegedly, nǹkan tí a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o. Ní agbára Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ ọmọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, subscribe o, kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o, ó ṣe pàtàkì fún channel wa. Mo ti post gbogbo àwọn orúkọ àwọn tí a máa fún ní prize giveaway. Ẹ follow orúkọ yìí, kẹ́dẹ̀ send account number yín sí masholagistv@gmail.com. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV, love you all.